èyíkéyìí ẹni tó bá dábàá láti da ètò ìdìbò sí ipò gómìnà tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀ yìí rú tó gbìyànjú láti ṣàyàbí ẹ̀yìn olúwa rẹ̀ yóò fojú winá òfin. kódà gbórò gbé onítọ̀hún iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ló sọ bẹ́ẹ̀. ọ̀daràn tó bá fẹ́ da ìbò rú yóò bá wa níbẹ̀. iléeṣẹ́ ọmọ ológun ní orílẹ̀-èdè nàìjíríà ti ké sí àwọn ikọ̀ ọmọ ológun láti fi ìyà jẹ ẹnikẹ́ni tó bá gbìyànjú láti da ètò ìdìbò sípò gómìnà irú. adarí ikọ̀ 1 Brigade Nigeria Army àti Sector 1 Joint Task Force North West Operation àti gbogbo iléeṣẹ́ ọmọ ológun ni wọ́n panupọ̀ fohùn ṣọ̀kan bẹ́ẹ̀. ọ̀gágun S. Ahmad ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ lásìkò tó ń bá àwọn ikọ̀ ológun sọ̀rọ̀ ní Zamfara. Ahmad ní àwọn ti gbáradì báyìí láti fi ojú àwọn ọ̀daràn rí màbo kí àwọn ó sì fi ojú wọn winá òfin, pàápàá jùlọ àwọn tó bá fẹ́ da ètò ìdìbò sípò gómìnà rú. ó ní àwọn ń ṣe show of force láti fi hàn gbangba wípé àwọn ti gbáradì, bẹ́ẹ̀ ni àwọn sì ti ṣetán. ọ̀daràn kọ́daràn tó bá ṣàyà bí ẹ̀yìn, tó bá sorí bí ẹsẹ̀, tó ṣe apá bí itan yóò jẹyàn rẹ̀ níṣu. bákan náà ló ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti sa ipá wọn láti rí wípé àlàáfíà jọba lásìkò ètò ìdìbò. ó fi kún wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò náà yóò ṣiṣẹ́ papọ̀ láti pèsè ààbò tó lọ́rìn fún àwọn aráàlú àti fún gbogbo àwọn agùnbánirọ̀ tí yóò ṣiṣẹ́ àti gbogbo àwọn elétò ètò ìdìbò. ọ̀gágun ikọ̀ ọmọ ogun náà ní àwọn ọba aláyé tí wọ́n bá ṣe mọ̀nàmọ́ná àwọn ò ní fi àsìkò gbà wọ́n láti ṣe màkàrúrù ìbò. ọba aláyé tó bá gbìyànjú láti da ìbò rú tàbí tó bá taṣe àgẹ̀rẹ̀ yóò fi ojú àti imú kàtà òfin. iléeṣẹ́ ọmọ ológun wá ń ké sí àwọn aráàlú wípé kí wọ́n jáde lọ́wọ̀ọ̀wọ́, kí wọ́n ó dìbò wọn fún ẹni tó bá wù wọ́n lọ́kàn, kí wọ́n ó sì gba lé wọn lọ. bí wọ́n ó bá sì dúró níbi ìbò kí wọ́n má fa jàgídíjàgan, torí ẹni tó bá ṣàyà bí ẹ̀yìn olúwa rẹ̀ yóò lulẹ̀ yóò sì fi ìdíwọ́. iléeṣẹ́ ọmọ ológun wọ́n ti ké sí àwọn aráàlú wípé ẹnikẹ́ni tó bá fẹ́ da ètò ìdìbò sípò gómìnà rú yóò jẹ iyán rẹ̀ níṣu. ẹ jọ̀ọ́ ẹ bá a subscribe tẹ̀mí dá ẹ lọ́wọ́ rárá nítorí tèmi ẹ bá a subscribe.